orúkọ mi ni Bimbo Badmus tí gbogbo èèyàn túmọ̀ sí ojú oge. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní D&D Nursery and Primary School ní ọdún 1996. Mo dẹ̀ lọ sí iléèwé ẹ̀kọ́ gíga ìyẹn secondary school ní Government Senior College ní ọdún 2002. Mo dẹ̀ lọ sí iléèwé gíga bákan náà ní University of Ilorin. Mo ṣe physics. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níbi ọdún 4 sẹ́yìn, ọ̀kasọ̀pọ̀dún 5 sẹ́yìn. Iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe voice over ni then mo ka PPA ìyẹn personal page announcement ìyẹn PPA àwọn announcement tá a máa ń kà lórí rédíò fún ìṣẹ́jú 3-4 láàrin ètò orí rédíò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti màá tún dúpẹ́ lọ́wọ́ arábìnrin Habibat Jinad torí pé mo máa ń wo ètò Orisun dáadáa àmọ́ nígbà tí mo máa kọ́kọ́ wá sí tẹlifíṣàn Orisun àwọn ni mo wá wò ní ọjọ́ náà lọ́hùn. Mo dẹ̀ ṣàlàyé fún wọn pé mo máa nífẹ̀ẹ́ sí ká máa sọ̀rọ̀ ní orí tẹlifíṣàn lẹ́ni kó sì wàhálà kí n máa bọ̀ pé àmọ́ máa nílò láti rí dìrẹ́kítọ̀ tó ń direct àwọn ètò tí wọ́n ń ṣe lórísun ìyẹn arábìnrin Yẹmisí Jacob. Ọlọ́run dẹ̀ bá mi ṣe lọ́jọ́ tí mo wá gangan náà ni mo rí wọn àmọ́ ojú ń tì mí lọ́jọ́ náà lọ́hùn láti bá wọn sọ̀rọ̀. Mo sì ń dúró mò ń wo bí wọ́n ṣe ń ṣe àwọn ètò wọn gbẹ́tò ṣe ń lọ mò ń wá ní òrèkóòrè láti rí bó ṣe ń ṣe kémi náà lè ní ìmọ̀ díẹ̀ nípa pé à ń ṣe TV program. Àmọ́ gbàtọ́lọ́run dẹ̀ máa sọ pé àsìkò tó mo bá arábìnrin Yẹmisí Jacob sọ̀rọ̀ pé mo máa nífẹ̀ẹ́ sí láti ṣe TV program. Wọ́n tẹ̀ sọ fún mi pé látìgbà tó ti ń wá yẹn ò lè sọ̀rọ̀ ò tẹ̀ lè sọ fún mi pé nǹkan báyìí ló fẹ́ ṣe ló wá ń bọ́ àlùkò dúró ló ṣe kọ̀ọ̀kan látijọ́ ẹ̀. Lọ́jọ́ rẹ́kọ̀dì kí n dẹ̀ kọ́ jókòó bóyá present program fún wa mo dẹ̀ ṣe náà bí eré bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn tọ́lọ́run dẹ̀ fi ní a máa ṣètò Miliki Express. Ìrírí pọ̀ àmọ́ ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé a ṣì wà níbí Ọlọ́run dẹ̀ ń gbà fún wa ní gbogbo ọ̀nà. Kò sẹ́ni tí ò ní ìdojúkọ níbi iṣẹ́ yálà à ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni àbí kò sì ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àmọ́ pàtàkì ibẹ̀ ni pé tá bá ti ní ìdojúkọ tọ́lọ́run dẹ̀ ń gbàkóso tí ìdojúkọ náà tí ò bo nǹkan tá à ń ṣe mọ́lẹ̀ kí ló tún kù lẹ́yìn ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdojúkọ pọ̀ àmọ́ a dúpẹ́ pé a ṣẹ́gun gbogbo ìdojúkọ náà. Ẹ̀kọ́ tí a kọ́ lórísun ó pọ̀. Ẹ̀kọ́ tèmi kọ́ lórísun gẹ́gẹ́ bí Bimbo Badmus torí pé má ti máa débí mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mi tí mọ̀ ọ́ ṣe dáadáa kì í ṣàsọ pé lórí tẹlifíṣàn Orisun náà ni mo ti ń tẹ̀síwájú láti máa mọ̀ lóòótọ́ náà lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórísun mo tún wà ní ọ̀dọ̀ kábíyèsí òwúrọ̀ làwà àwọn náà wọ́n tún tọ́ mi sọ́nà lórí àwọn nǹkan tó yẹ ká máa sọ lórí afẹ́fẹ́ àti nǹkan tó yẹ ká máa sọ. Láti ibẹ̀ náà mo tún ṣe rédíò program pẹ̀lú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n tún ní kí n ṣe TV program lọ́dọ̀ wọn ìyẹn live program. Òun ló tún jẹ́ ká máa mọ̀ sí àmọ́ tẹlifíṣàn Orisun ló jẹ́ kí n lè fọwọ́ sọ̀yà pé TV presenter ni mí bẹ́ẹ̀ ni pé mo wà lórí tẹlifíṣàn Orisun àti pé níbí báyìí mo kọ́ sùúrù mo dẹ̀ kọ́ ìforítì. Ìgbésẹ̀ tí mo fẹ́ gbé pọ̀ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ torí à ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a tún ń kọrin kọ́lọ́run wá ràn wá lọ́wọ́ kó jẹ́ ká dé ibi tí a fẹ́ dé tó wù wá láti dé lọ́jọ́ iwájú.
ìlépa mi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo sọ fún wa pé olórin ni mí pẹ̀lú pé mo ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo fẹ́ kí orin mi kó tún gbòòrò sí, kó má dúró ní ilẹ̀ nìkan, kó tún dé òkè òkun káàkiri àgbáláyé, káwọn èèyàn tún mọ̀ mí jù báyìí lọ. Nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mi náà, mo fẹ́ kí n tún ní ètò tó pọ̀ lóríṣiríṣi, ẹ̀ka tún lọ sí another level yẹn, next level láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ń já yín sí ní oṣù September 2016, a máa ṣe ìgbáradì fún ọkàn yín àti ara yín, torí pé Orisun tún máa ṣe kí ni, a tún máa gbé àwọn àrà oríṣiríṣi wá fún yín láti October 1st. Ẹ máa rí wa ní àrà ọ̀tún, bá ṣe ń jókòó tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló máa yàtọ̀, gbogbo bá ṣe ń ṣe àwọn kọ́tẹ́ tí ń rí lórí Orisun á tún wá yàtọ̀, á tún búra fún yín ní àrà ọ̀tún lára ọ̀tọ̀ bí ọmọ tuntun ṣe kí ni, bó ṣe ń yọ bí ọjọ́. Ẹ kú ojú lọ́nà.